ẹ̀yin ọmọ Nàìjíríà àbẹ́yìn kọ́ yìí àbẹ́ ẹ̀ tí ń sùn. Àwọn Yorùbá pọ̀ nínú ọgbọ́n tọ́lọ́run ọba mi Èdùmàrè fi jíǹkì wọn ni béèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Bàbá wa jọ wà bí alájọgbé pọ̀ tó ṣe pé a ò lè bára wa sọ̀rọ̀ ìsítí ń bẹ́ẹ̀ tó ìrún padà sọnù náà ní láṣìláṣì. Tá ò bá rí nǹkan mọ́ rán wa létí gbogbo ìgbà a ó gbàgbé pé bàtà ń ta wá lẹ́sẹ̀. Torí àmúmọ́ra báyìí amọ̀dé kíyàn gbàgbé pé nǹkan ń ṣèyàn. Ẹ wá wáyé òṣèlú alábòsí. Ẹ wá wáyé òṣèlú alápàídà. Àwọn afowó ìlú sápò wọn máa fi dán láwùjọ. Nínú ìwé tiwọn àṣejù ní kìlọ̀ ọ̀dà kí fámìlì sáà ti wà òkè kí ní ìpàdé wèrè àtàsínwẹ́ táwọn wèrè talasẹ́mi gangan náà. Èmi ò mọ ti yín àmọ́ lápá ọ̀dọ̀ tèmi ọ̀nà méjì báyìí ní Nàìjíríà pín sí. Abala kan náà ti àwọn tí Nàìjíríà ń lò, abala kejì ní tàwọn tí ń lo àwọn tí Nàìjíríà ń lò. Ẹni bá ń tẹ̀lé àròyé mi látàárọ̀ ọ̀rọ̀ mi ó ti yé dáadáa. Táńbábà mi ńlẹ̀ yìí tí ń fi rí ọmọ gómìnà gbéyàwó intentionally. Èló gangan lówó tí ń bẹ lápò bàbá mi tí wà ní ọmọ richest man in Africa lókàn àti mo fẹ́ máa bá dọ̀wọ́ ẹ̀kẹ́. Ṣé mo tiẹ̀ mọ bí ó wà ni? Kí ni ìpàdé wèrè àtàsínwé? Àìmọye ẹ̀sánbù bí wọ́n ṣe ń fi ọmọ ara wọn fẹ́ra wọn. Ẹ má ṣe mí gbọ́ kò sí ní tó bàdé ńbẹ̀ wọn ní kankan tó burú ńbẹ̀. Káláyé tó dáyé lólówó ti ń ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ lówó rí. Wọ́n fi ń bíòdì nẹ́tíwọ̀kì ara wọn ní kọ́lọ́wọ́n bá mi òkè kó sì wá lólówó. Kò sí ní tó burú kọ́mọ olówó lọ kàwé ńlú tó dáa. Kí wọ́n ríṣẹ́ ńlú ọba, kí wọ́n márì ńlú ọba, hospital ńlú ọba. Ká fẹ́ ṣàyẹ̀wò ẹ̀fọ́rí òtútù ibà ara ríro nílùú ọba. Ká bímọ ńlú ọba ká bẹ̀rẹ̀ ilé ayé ká máa ṣe bísínẹ́sì ńbẹ̀. Kò sí ní tó burú ńbẹ̀ rárá kọ́lọ́wọ́n bá fún alágbára rẹ̀ ni. Àmọ́ àwa kan ni wọ́n kó ìbọn, àdá àti àáké oríṣiríṣi lé lọ́wọ́ pẹ̀lú àwọn owó bíi iná ká mọ̀ síra wá ń sùtà kiri. Ọdún kan fẹ́ pé ẹ̀yin náà fojú ara yín rí dáadáa pé true ló ń ṣẹlẹ̀. Àwọn kan sì wà tó ṣe pé wọ́n máa ń múra dìgbà ẹni pé ìgbà sẹ́rẹ̀. Ọmọ ọba wo bí? Àtẹni tó ń jà fún àtàwọn tó ń jà against. Àwọn tó náà gbóyin ṣẹjọ ṣiṣẹ́ pọ̀ náà ni. Bàbá ń ṣiṣẹ́ fẹ́nìkan ọmọ ṣiṣẹ́ fẹ́nìkejì. Ìran tiẹ̀ wo ní bá wọn ṣiṣẹ́ direct nínú ọ́fíìsì ọlọ́yẹ. Gbogbo wọn ti ṣẹ́pọ̀ náà mọ̀ ni. Gbogbo bó ṣe ń dàrú sí pé ọtí ẹ̀yí wa tí ò lójútùú yìí àárín wọn yẹra wọn bàjẹ́. Àtàwùsá àti Yorùbá àti Ìgbò gbogbo wọn lọ́rọ̀ wọn yẹra wọn. Bíṣẹ́ CBN bá jáde, FIRS bá jáde, NNPC, NLG, NPA, NIMASA, NCC gbogbo ẹ̀ báyìí. Ẹ lè rí fọ́ọ̀mù rẹ̀ ń ta o. Bí fọ́ọ̀mù sójó, ọlọ́pàá, civil defence àbí SARS bá jáde ẹ̀kan náà báyìí ni ó kàn wá lára. Àwọn náà wàá máa fi san share rẹ̀ lórí WhatsApp. Bọ́mọ wọn bá rí bọ́ lórí ọ̀kadà Germany yá. Básìkò bá tó láti kàwé síbi tó dáa UK, US, Canada yá. Àmọ́ báwọn ọmọ tí wàá bá wúkọ́ pẹ́rẹ́ báyìí ṣọ́ọ̀ṣì yá. Àáfàá mọ́sálásí dáràn. Wọ́n bá ti láwọn ọmọ skul báyìí ẹsẹ̀ títì náà ló yá. Nǹkan máa kiri wóróbo náà ni. ASUP, ASU, NASU, NSC, SARS strike báyìí náà ni là ń bá pò lójú méjèèjì. Mo bá wò pé òun jà fẹ́ nìkan àbó ń sọ́pọ̀tì ẹnìkan pé bàbá aláyé kan bàbá rere bàbá kẹ̀. Bọ́ wájú mìíràn ta lórí ń bẹ̀? Ẹni tó ń tàn gangan náà nù ara rẹ̀ ló ń tàn. Ẹ wo olóòótọ́ àgbà Lumee pírẹsẹ́ńtà tó yẹ ìjágunlábí tí ń para lébi ẹni para oko. Ọkùnrin tí àná àfẹ́ ìyàwó mi ti ń bẹ̀lẹ́ náà ní ó parí ìtókùn bẹ̀ ẹ̀ǹtí ìfẹ́yàwó. Update náà torí mú 37.7 FM tó kalẹ̀ sórí gbogbo social media pátápátá. Ẹ wo bàbá rore wa báyìí ọ̀tọ̀ lẹni tí ó bá wa rò ó. Ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ti ń sùn ó ń wẹ̀ nírú àkókò yìí kan o. Ìyàwó jẹ́ kó bí òfin ọbẹ̀.